ẹ̀yin ènìyàn wa. àṣírí ńlá leléyìí o àṣé alájà Kaola kì í ṣe ọmọ Yorùbá. Wọ́n ti máa ń sọ wípé púpọ̀ àwọn èèyàn tó ń jẹ́ orúkọ Yorùbá kọ́ ni Yorùbá o. Ẹ wo àwọn lẹ́bá wa ń rí níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn. Wọ́n ní àwọn kì í ṣe ọmọ Yorùbá o, wípé ó ní àwọn ibi tí àwọn bàbá àwọn ti ṣẹ̀ wá kó tó di wípé wọ́n wá dúró lọ́yọ̀ọ́. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Àwọn náà lẹ́bá wa ń wò yìí. Tẹ́ ẹ bá gbọ́ tán, ẹ jẹ́ kí a rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Kí ẹ bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí o. Eléyìí ó tún gbẹnu tọ́ o. Púpọ̀ àwọn èèyàn tá à ń rí ní ilẹ̀ Yorùbá kọ́ ni ọmọ Yorùbá o. Àwọn tó bí mi Senegal ni wọ́n ti ṣẹ̀ wá. Alájà ní àwọn tó bí yín pé Senegal náà ti wá ẹ̀dẹ̀ sọ́kọ́ ọmọ Ìbàdàn ní. Ẹ mọ̀ pé kálukú wá káàkiri náà ni. Kálukú wá láti Senegal, ibẹ̀ náà ti gúnlẹ̀ sọ́yọ́, látọ̀yọ́ wọ́n gúnlẹ̀ sí Sẹ́yìn, àti Sẹ́yìn òun ni Ògúnmọ́lá ti invite àwọn tó bí mi nígbà tí ọ̀rọ̀ wàhálà tí Ìbàdàn stable òun náà invite àwọn bàbá ńlá mi tí wọ́n ń jẹ́ àáfàá fún wọn. Ilé wa lókè Àrẹ, ilé àwọn Bàásùnú níta Òkọ́rọ́. Ẹ rántí pé àwọn àáfàá tí wọ́n kún àwọn ológun nìyẹn tọ́lọ́run fi ní kí Ìbàdàn máa exist. So bó ṣe rí nìyẹn. Ṣé ẹ ṣì lè trace ancestry yín padà sí Senegal yẹn láti mọ ilé yín àti. Dáadáa. Ṣé ẹ ti débẹ̀. Àwọn tó bí mi Senegal ẹ ni bá wa wọ́n máa ti ṣẹ̀ tẹ́tí wá. ńlẹ̀ o. Senegal ní Kaola wá. Senegal ni àwọn bàbá wọn ti ṣẹ̀ wá sí Ìbàdàn o. Wọ́n ní Ògúnmọ́lá lo àwọn àáfàá ńláńlá tó jẹ́ ti àwọn bàbá wọn ní Ìbàdàn. Eléyìí lágbára o. Ṣé ká sọ wípé wọ́n lọ kó àwọn bàbá ńlá alájà Kaola wá láti Senegal wá jagun nílẹ̀ Yorùbá ní Ọ̀yọ́ ni? Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa máa tẹ́tí ńlẹ̀. Kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu alájà Kaola o. Sayyidat Kafila Ahmadu Rufai. Àwọn èèyàn máa ń pè mí lálájà Kaola. Orúkọ mi tí wọ́n sọ mí nìyẹn ni Kafilatu. Mo jẹ́ ọmọ Òkè Àrẹ. Ọmọ Ìbàdàn ni mí. Ọmọ Ìbàdàn. Ibo ni Kaola yẹn ló ti jẹyọ. Thank you. N tó ṣẹlẹ̀ ni pé mò ń jẹ́ Kafila ọmọ Bọ́láńlé. Ìgbà tí ẹrú Ọlọ́run kan wá fẹ́ fún mi ní contract ní ọdún kan tó ti pẹ́ sẹ́yìn, wọ́n á pè mí pé alájà àwọn fẹ́ kẹ́ try láti wá orúkọ kan tí àwọn lè fi assist yín. Wọ́n pe doctor yẹn ní Dr. Adéníran. Wọ́n jẹ́ chairman SUBEB nígbà yẹn. Nurain Adéníran. Bẹ́ẹ̀ ni. Àwọn náà invite mi pé àwọn fẹ́ gbé contract fún mi. Àwọn ò dẹ̀ ní lè lo orúkọ gangan, so ó ń láti ní company name táwọn lè fi lè award ẹ ní contract yẹn. So wọ́n á pa surface. Àwọn á rò pé òkè Kafila àti Múkè ọmọ Bọ́láńlé, òkè ẹja mú OLA ó máa jẹ́ Kaola. Àwọn tó bí mi Senegal ni wọ́n ti ṣẹ̀ wá. Senegal ní Kaola wà. Nítorí pé nínú ilé wa wọn ṣẹ̀sìn míì rí, wọn ṣẹbọ rí. Islam là ń ṣe láti ilẹ̀ wá. So ìgbà tí mo tún wá ronú sí ibi táwọn tó ti bí mi ti ṣẹ̀ wá yẹn, máa rí pé ó tún bá ìlú yẹn mu. So ó máa ń jẹ́ káwọn yẹn máa rò pé lóòótọ́ onítẹ̀sùbá ni mí, but nítorí field tí mo wà mi jìdò púpọ̀ lórí kí n máa gbé sórí torí èèyàn láti wà neutral. Irú ẹ̀yin nísìn ẹ mọ̀ pé dandan ni kẹ́ wà neutral. Kò ní sí tẹ̀ ní lè bá mu bó ṣe rí lọ́dọ̀ tèmi náà ni. Alájà ní àwọn tó bí yín pé Senegal náà ti wá ẹ̀dẹ̀ sọ́kọ́ ọmọ Ìbàdàn ní. Ẹ mọ̀ pé kálukú wá káàkiri náà ni. Kálukú wá láti Senegal, ibẹ̀ náà ti gúnlẹ̀ sọ́yọ́, látọ̀yọ́ wọ́n gúnlẹ̀ sí Sẹ́yìn, àti Sẹ́yìn òun ni Ògúnmọ́lá ti invite àwọn tó bí mi nígbà tí ọ̀rọ̀ wàhálà tí Ìbàdàn stable òun náà invite àwọn bàbá ńlá mi tí wọ́n ń jẹ́ àáfàá fún wọn. Ilé wa lókè Àrẹ, ilé àwọn Bàásùnú níta Òkọ́rọ́. Ẹ rántí pé àwọn àáfàá tí wọ́n kún àwọn ológun nìyẹn tọ́lọ́run fi ní kí Ìbàdàn máa exist.
Ah, so bó ṣe rí nìyẹn. Ṣé ẹ ṣì ọpẹ́lọpẹ́ lè àwọn bàbá trace Alhaja Kaola ancestry yín padà ni wọ́n sí jẹ́ kí Senegal yẹn Ìbàdàn láti máa mọ ilé yín exist. àti àwọn ló dáadáa bá Ṣé ẹ wọn ti débẹ̀? jagun láyé àtijọ́. dáadáa mo ti débẹ̀ ṣùgbọ́n dídébẹ̀ mi ò pọ̀ bóyá bí ẹ̀ẹ̀kan mi lè mọ̀ bẹ̀ mọ́ torí ìgbà tí mo kéré ni bẹ́ẹ̀ ni. So tí n bá sọ pé ọmọ Senegal ni mo correct. ẹ correct kò sẹ́ni tí ò mọ̀ kò sẹ́ni tí ò mọ̀ pé ìpìlẹ̀ wa lókè ààrẹ Senegal ni àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀. Now ẹ gbọ́ nìbàdàn bí ẹ̀yin ọmọ òkè ààrẹ ní wọ́n bí yín Ìbàdàn síbí. wọ́n ní Senegal ẹ ti wá o. Ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe wọ́n gbé yín lọ sílùú mi bóyá lọ tọ́ àbí lọ wò. Ó rárá o Ìbàdàn yín náà ni. rárá o. Ẹ jẹ́ àwọn kékeré yín. Alhamdulillah bàbá tí Ọlọ́run ní kó bí mi àwọn ni late chief imam of Ibadan land Sheikh Abdulkarim Ahmad Rufai àwọn ni ìmáàmù Jẹ̀ta last wife wọn ló bí èmi ìyàwó wọn kékeré ṣe ń pa àwọn afáàmọ́ níyàwó tó pọ̀ ìyàwó kẹrin òun ló bí èmi orúkọ màmá mi ń jẹ́ Mọ̀hínà wọ́n bí mi sí òkè ààrẹ. Ntí mo rí ní mọ̀jíza tí wọ́n ń pè mọ̀jíza ni àwọn nǹkan tí máa ń strange ó ní pé bí mo ṣe ń dìde bọ̀ láìpẹ́ yìí mo lọ sí Ìlọrin lọ deliver lecture mo wá ya ilé màmá mi kan nílọrin. ẹ̀yin ènìyàn wa ṣáà inú ẹ̀ ti bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Alhaja Kaola o wọ́n ní Senegal ni àwọn bàbá wọn ti wá sí Ọ̀yọ́ ìyẹn ní Ìbàdàn láti Ìbàdàn lọ sí Ìsẹ́yìn tí wọ́n dẹ̀ fi wá tẹ̀dó síbẹ̀ wípé àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn Ògúnmọ́lá wípé ní ìgbà tí wọ́n ń jagun nílẹ̀ Yorùbá wọ́n lo àwọn bàbá àwọn tí wọ́n jẹ́ aláfàá torí wípé ní gbogbo ìdílé àwọn ní Senegal ni ní Ìbàdàn náà níbẹ̀ yẹn ni wípé kò sí ẹlẹ́sìn mìíràn kankan ní ìdílé àwọn wípé ẹlẹ́sìn mùsùlùmí pọ́nbélé ni wọ́n pé àwọn ní àwọn àáfàá ńláńlá wípé àwọn àáfàá tó jẹ́ àwọn bàbá àwọn yìí ni jagunjagun ilẹ̀ Ìbàdàn Ògúnmọ́lá ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ńgbà yẹn tí wọ́n fi jẹ́ kí ogun kó Ìbàdàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Alhaja Kaola tí wọ́n sọ nínú fọ́nrán yìí. ẹ̀yin ènìyàn wa tí kì bá ṣe wípé wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí pẹ̀lú Alhaja Kaola ǹjẹ́ ẹ lè mọ̀ wípé ọmọ Senegal ni wọ́n wípé àwọn bàbá wọn Senegal ni wọ́n kì í ṣe àwọn nìkan o wọ́n pọ̀ bẹ́yẹn sílẹ̀ Yorùbá ẹ má dẹ̀ gbàgbé wípé ní Senegal tí à ń sọ yìí àwọn Fúlàní wà ń bẹ̀ bó ṣe wà ní Senegal ni wọ́n wà ní Mali gbogbo àwọn tó jẹ́ orílẹ̀-èdè ibẹ̀ wọ̀nyẹn Mali Senegal Guinea Bissau Guinea gbogbo ibẹ̀ wọ̀nyẹn ní àwọn Fúlàní wà ó káàkiri bẹ́ẹ̀ yẹn o eléyìí ó gbẹnu tán gidi o so àwọn àáfàá ńláńlá míì náà ń pọ̀ sílẹ̀ Yorùbá o tó jẹ́ pé bíi Mali tó dẹ̀ jẹ́ wípé gbogbo wọn náà ni wọ́n wà nílẹ̀ Yorùbá ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nǹkan náà kó ṣàánú fún wa Elédùmarè kó ràn wá lọ́wọ́ níbi tá a bá dé yìí torí wípé gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí tàbí tó ń jẹ́ orúkọ Yorùbá tàbí tó ń jẹ ọba gan nílẹ̀ Yorùbá púpọ̀ wọn àwọn baba ńlá wọn wọn ò ń ṣe Yorùbá pọ́nbélé o àwọn náà wá ní bíi Senegal bíi Mali bíi Guinea bíi Gabon káàkiri bẹ́ẹ̀ yẹn ni àfi kí Elédùmarè kó ṣàánú fún wa báyìí. Alhaja Kaola ẹnu wọn náà láti gbọ́ àwọn náà ló sọ yẹn o wípé ọmọ Senegal ni àwọn wọ́n ti béèrè wípé ṣé wọ́n sì lè padà sí Senegal ṣé wọ́n dá agbo ilé wọn mọ̀ ní Senegal wọ́n ní àwọn á sọ wípé àwọn bá tẹ̀ náà máa dá mọ̀ pé àgbà táwọn wà ń kékeré làwọn ti lọ gbẹ̀yìn pé ṣùgbọ́n àwọn dá a mọ̀ dáadáa àwọn dá a mọ̀ dáadáa ẹ̀yin ènìyàn wa kí ló ń tẹ́ ẹ bá wa rí sọ sí ọ̀rọ̀ yìí o ó gbẹnu tán o tẹ́ ẹ bá ṣe àkíyèsí ẹ rí wípé àwọn tí wọn ò kì í ṣe ọmọ ilẹ̀ Yorùbá pọ́nbélé yẹn àwọn náà ló dẹ̀ ń ja ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá o tí wọ́n máa ń gbéra wọn lọ kóòtù lọ́tùn lósì Yorùbá jí máa sùn ìmúra wọn gan ẹ ti rí ìmúra wọn yàtọ̀ ìmúra gbogbo àwọn ìmúra tó ń mú yẹn kì í ṣe ìmúra ilẹ̀ Yorùbá àṣà kọ́ṣọ̀ Senegal kọ́ṣọ̀ àwọn àràbó òun ni gbogbo àwọn ìmúra wọn wọ̀nyẹn
ìmúra Senegal pọ́nbélé òun ni Alhaja Kaola máa múra yẹn. Àṣàkẹ́ TV show.